tó ti wá sẹ́ ó ní ló bá ní gbẹ̀yà ayé ọmọ òní lójú tì mọ́ ọmọ máa sọ̀rọ̀ ìyá ọmọ ní èmi náà ló mẹ́rin ní ẹ ti má bẹ̀rẹ̀ nínú kí ló máa ṣẹlẹ̀ ọmọ máa dáyà rẹ̀ ló bá wọn Ànábì ti sọ ní 1400 something years gbogbo ẹ̀ láwọn rí ó ní ló bá ní gbẹ̀yà ayé àwọn tí ń ké Kùránì gan Kùránì ò ní fẹ́ wúlò fún ọmọ ẹlòmíì ń ké nǹkan báwọn èèyàn kan ní tí ń ṣe ń kọ̀rọ̀ kí àfa àwọn adé bí fá tí ò bá ṣe rí ibú àfa Kùránì yóò wá tó ọmọ ẹ bá ń gbé Kùránì yìí tí bá kára jẹ́ àgbà ké Kùránì yìí Kùránì. ومن القرآن فافعل وليمة فبركاته بل مجد في الوليمة فبركاته بل مجد في الوليمة خير الولائم في الدنيا وأفضلها وليمة الختم للقرآن مدرسا وليمة الختم للقرآن مدرسا ما حربت قط إلا عاد من حرب أعد العادي إليها ملكي السلمي الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم àti Yorùbá Ànábì ti lọlé صلى الله عليه وسلم. ẹ dákun gbogbo wa àsìkò ti lọ púpọ̀ ó ti di sáàmù wa ó ti di ká máa da fúri gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni àṣìgbà ìjókòó tá a wà yìí ìjókòó bàbá wa Alhaji àgbà rahmatullahi alayhi wí dáadáa rahmatullahi alayhi. bàbá wa tí wọ́n ń gba gbogbo wa lálejò àfáà wa àgbà Allahu akbar. bẹ́ẹ̀ ọlọ́run bó ti rí ládàbí yànnú o àwọn tí wọ́n jẹ́ àfáà wa wọ́n tún wá pé àwa tá a jẹ́ ọmọ lẹ́yìn wọ́n tún máa bọ̀ wá ní bàbá àwọn àfáà àwọn Allahu akbar. ẹ̀yin náà ojú àwọn méjèèjì ẹ̀ sí olójú ẹni ojú rẹ̀ gbó. Siddiqu awwalu Umarul Faruq a'zamuhum Uthman thumma Aliyyun kulli kafara. ẹ dákun ẹja pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. ìwọ tọ́lọ́wọ́ bá jẹ́ kó di ó máa dí ọ lọ́wọ́ pé kọ́ lè bẹ lọ́wọ́ fúri ara rẹ tẹ́wọ́ kó wípé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil arrahmanir rahim. الرحمن maliki yawmiddin. مالك يوم iyyaka na'budu wa iyyaka nasta'in. نعبد وإياك نستعين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ní jíjókòó wa ní àsìkò yìí ẹ rí i pé chapter ní program òní ìpele nípele àdìkò chapter kan àwọn òde ń gbà náà a ṣe àbọ̀ sí chapter ti Kùránì gan-an báyìí. abá parí ìtàkọ́kọ́. àmọ́ rẹ̀ púpọ̀. alhamdulillah. nígbà tí bàbá wa ń sọ̀rọ̀ program yìí mo ní ọ̀nà bíi méjì ló ti wà ńlẹ̀ àmọ́ yẹn tó bẹ́ẹ̀ kí n sọ pé ìwọ́dọ̀ yìí. Alhaji àgbà. àṣà gbogbo mi ká lọ náà àṣà kanjú pèrèpèrè pé ibi tá à ń lọ yìí àyà Alhaji àgbà náà. La ilaha illallah. ọlọ́run la pé bí bàbá ti wí náà rí láàyè yìí. La ilaha illallah. àti bàbá oníwàásù àgbáyé fi wí iná la fi ń wí yìí tó ní sàwùsù. A'udhu billahi minash shaytanir rajim. Minash shaytanir rajim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ni àbẹ́sùn sí ọ ni.
Ìwọ́n bá wà bẹ́ẹ̀ ké sùn òsì ọjà àjọ sàwùsù yìí. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́mọ Jésù òsì wá o. Bismillahir rahmanir rahim. Bàbá wa Alhaji àgbà. Rahimahullah. Ọlọ́mọ sàkẹ́bà kó bá wa sàlékún kẹ́bà Alhaji àgbà. Àmín. Bàbá wo ni wàá sí àgbáyé ọlọ́mọ wa sàlékún ọ̀kẹ́ fún wa. Àmín. Bàbá wa oníyẹgí ọlọ́mọ wa sàlékún ọ̀kẹ́ fún wa. Àmín. Bàbá wa Alhaji àgbà ní Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n lé Ànábì ní taraktu fikum amrayn. La ilaha illallah. Ẹ̀yin yóò gba Ànábì lọ́nà bíi náà. Ẹ̀yà lánkara. Àbóúnjẹ ti gba Ànábì lọ́wọ́ yín bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. Ẹni ojú ò bá gba Ànábì lọ́wọ́ rẹ̀ kó yóò gba Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. Wọ́n ní taraktu fikum amrayn. Bàbá ló ń ké fún abáwọn ọmọ àdìsí bàbá àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Lan tadillu ma tamassaktum bihima. Ànábì ni mo fi nǹkan méjì lẹ̀ fún yín. Bẹ́ẹ̀ bá dì í mú dáadáa ẹ̀ ní sọnù. Al-Qur'ani tẹ̀yìn ọmọ yìí tẹ̀ kéyìí táwọn òbí ní ẹ lọ lé ké tẹ̀ sí lọ. Ẹni wọ́n ní ó lọ lé ké kóun náà lè lọ nísìnyí yóò máa dùn báyìí pé èmi náà bóyá èmi náà bá ṣe wò ní mà. Àwọn ọmọ yìí wọ́n á ṣe họ́ọ́bì sí pé họ́ọ́bì wọ́n lò lọ lé ké. Bàbá wọ́n máa ṣe họ́ọ́bì sí. Ẹ rí i pé níbi Qur'ani tó máa ké fún wa tó máa di alifu lam mim tán tí ó wí fún wa láti pé zalikal kitabu. Alifu lam mim. Zalikal kitabu. La rayba fihi hudan lil muttaqin. Dákun ìṣẹ́jú mẹ́wàá tí mo fẹ́ lò ìbọn bá kéwú ké kankan má wọ kéwú ńlẹ̀ ó yá. Alifu lam. Zalikal kitabu. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Ọlọ́run Al-Qur'ani gbogbo ẹ̀yà fún àmì mo kí. Zalikal kitabu. Sọ̀rọ̀ tó ń jọ́ mi ń bẹ tí a bá fẹ́ wọ mọ́tò tó báyìí kó gbé mọ́tò ni kò sẹ́ lẹ́kùn kan kó bá a sí ni. Zalikal kitabu la rayba fihi. Ohun alájà gbà ni ó lò. Zalikal kitabu. Ẹ̀dá ìjọ́dé. La rayba fihi. Bàbá wa yìí ni wọ́n ní mú àti bá àti ń tè o. Alifu lam. Zalikal kitabu. Wọ́n sí orí ẹ̀. Zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin. Ọlọ́run ní wa Ànábì Muhammad. sallallahu alayhi wa Ẹ̀yà fún àwọn tẹ̀kọ́ wa náà lẹ́jọ́ kó yìí. Bàbá wa lọ́dá. Ó ní Zalikal kitabu. Ọlọ́run ní that book. Ọ̀gbẹ́ ìbò. That book. Wọ́n ní la rayba fihi. Allahu akbar. Gbogbo tí mẹ́lẹ́ Al-Qur'ani kò sí dáwọ́ ti mẹ́ o. Kò sí iyèméjì bọ́lọ̀ ti wí náà ló wà mẹ́ o. Ó dáa Farabalẹ̀ àbá yìí. Gbogbo bí Ọlọ́run bá ti lé yóò di àyò jẹ́ náà lóyún. La ilaha illallah. Gbogbo bí Ọlọ́run bá ti ní wọ́n ọ̀rá foríjì ọ̀rá foríjì náà lóyún. Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó yí padà. La rayba fihi. Ó dàbí ibi tẹ́lẹ̀ Ọlọ́run ti ṣàdúrà fún wọn pé salamun alal mursalina. Àdúrà tí mo ṣeun yóò ti rí náà mo wí o. La rayba fihi. Ó ní bàbá kú bàbá dé sáré báyìí ó ṣẹlẹ̀. Gbogbo tó lọ ní ó ṣẹlẹ̀ ní sáré náà ní ó ṣẹlẹ̀. La rayba fihi. Gbogbo tó sì ní ó ṣẹlẹ̀ ń bá ní gbàgbà wá níyà rẹ̀. Lọ́jọ́ ìkìyàmà, ó ti ròyìn àlìkìyàmà, ó ti ní ó ṣẹlẹ̀, yóò ti ṣẹlẹ̀ náà nù. La rayba fihi hudan lil muttaqin. Ẹ wo bàbá Ànábì ti sọ pé tó bá dìgbẹ̀yìn ayé, ẹ máa ra àwọn obìnrin tí wọ́n mọ̀ síra lẹ̀. Níbo ni wọ́n ń ṣẹlẹ̀ lójú tiwa yìí? Ẹ wo gbà tó ti wá sọ ẹ́. La rayba Ó ní tó bá dìgbẹ̀yìn ayé, ọmọ ò ní lójú tì mọ́. Ọmọ ò máa sọ̀rọ̀, ìyá ò máa ní. Èmi náà ló mẹ́rin ni ẹ ti bá bẹ̀rẹ̀ nínú kí ló bá ṣẹlẹ̀, ọmọ ò máa dá yàrá ẹ̀ ló bá wọn. Ànábì ti sọ ní 1400 and something years. Gbogbo ẹ̀ láwá rí. Allahu Ó ní tó bá dìgbẹ̀yìn ayé, àwọn tí ń ké Kùránì gan, Kùránì ò ní fẹ́ wúlò fún ọmọ. Ẹlòmíì ń ké nǹkan báwọn èèyàn kan ní tí ń ṣe ń kọ̀rọ̀. Kí làbá àwọn adé bí fá tí ò bá ṣe rí ibú? Àfà Kùránì yìí ò wá tó ọmọ. Ẹ bá ń gbé Kùránì yìí tí bàbá Alájí àgbà ké Kùránì yìí. illallah. Kùránì
tó yẹ kó gbogbo tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí yàrá ni ọlọ́run gbogbo orí ti mẹ́nu Kùránì sí fún mi ọ̀dẹ ni ayọ́kùn dẹni àlìjẹ́nà. Dáálíkẹ́líkì tábù láàárọ̀ ibà fi. èèyàn gbọ́dọ̀ pé kankan lẹ́yìn tọ́lọ̀ ni a máa fi pé òun. Èlé mọ́ tẹ̀kì. ìwọ àfa wa ha ọ̀fọ̀ sórí. La ilaha illallah. ìwọ àfa ìwọ àti ọ̀gbẹ́yẹ tí ọ̀fọ̀ tí ń bẹ lórí mi yóò tó Kùránì mẹ́wàá olórí kú ni ọ̀. La ilaha illallah. Sọ́ọ́bìlì káfí bó ti wà ọ̀ha yàtí ọ̀ha ọwọ́ pa ọ̀fọ̀ ìwọ àfa ọwọ́ ọ̀fọ̀ láàrin ìta àti ní ọ̀rọ̀. kúlẹ̀ àwọn sọ̀rọ̀ àbẹ̀fọ́ kúlẹ̀ àwọn sọ̀rọ̀ àbẹ̀ nìyà sí mọ́lófíìsì kọ́ wa dẹ́lẹ́bọ̀ ìwọ àfa alájà àgbò kékeré fún wa. àkí ń bọ̀ gbogbo tí bàbá máa sọ pé ká ṣe ní gbangba náà ni bàbá máa ṣe ń kọ̀rọ̀. bàbá ni ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ má fi nǹkan mí kọ́ lọ gbogbo kọ̀rọ̀ alájà àgbà gbogbo ẹ̀ ló mọ́. أخي إن كنت في ديك فبادر ẹ̀yin ìyá tẹ̀ mẹ́mẹ́ wọn ní náà. إلى القرآن. ẹ̀yin ìyá tẹ̀ mẹ́mẹ́ wọn ní náà. نعم. ẹ gbọ́dọ̀ ṣàṣàlátù kẹ́ tó ṣe nǹkan mi o. ìwọ bá ń ṣe àṣàlátù kọ́ bá ti lọ jọ́ yẹn ẹgbẹ́ wèrè ẹgbẹ́ awo orí ibú ló gbẹ̀yìn ayé rẹ o kìí ṣe pé o bí Kùránì ti wí nù o. أخي إن كنت. ìwọ tó ń lo àṣàlátù tó tó ń tọ́ pé lékeré kan nínú sàṣùn lórí nínú oníkọ̀rọ̀ èrè ibú lọ wá ń bẹ o. Allahu Akbar. kò sí ìkẹta tó tó Kùránì. إن كنت في ديك فبادر إلى القرآن فاقتلع بالتلاوة. bàbá wa ṣe òfin de فخشع ẹ máa bẹ dáadáa gbogbo gbà. nígbà kan rí àwọn kan máa ń bẹ wọn máa wá ní ẹwà máa ń ṣàdúrà lálàmísì gbogbo àfáà ló lẹ àdúrà àlàmísì tá a máa ṣe báwọn yẹn kò sẹ́ni tí ń ṣàdúrà mọ́ àdúrà parí oṣù. ayé òṣà ayé kò fẹ́ ṣàdúrà mọ́ báyìí. أخي إن كنت في ديك فبادر. ẹlòmí àfi tiẹ̀ sáárọ̀ jímọ̀ ẹlòmí àfi tiẹ̀ sáárọ̀ sẹ́ńdẹ̀ pé àsìkò tí mo wà lè kéèmí ní òfin bẹ́ẹ̀ lọ ayé òkú ṣe é máa. إلى القرآن فاتلاء بالتلاوة. ayé wa dẹlẹ́bọ. إلى القرآن فخشع في التلاوة. kálukú wa kẹ́yìn sọ́lọ́ nítorí kó fẹ́ láyé ó ti gbà yín bébí tó ń lọ náà ọlọ́ọ̀ni tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ولا ترجو العبادة بأي حال. gbogbo tí máa ń bẹ tí máa ń bá ọ nínú ìnira pé mi náà fẹ́ déèyàn Kùránì náà wọ́n bọ̀ wá fà ó kó Kùránì fún ọ. عزيزا كن وداك من الدناوة. àbá àbọ̀ bá gbé kalẹ̀ lọ́dún bá ní ọlọ́mọ kọ́ máa lọ́ fọ́ tí lò ó má dé ọ̀dọ̀ rẹ̀ mọ́ yóò rán sí nánu iná ní tí ọ lọ iná. كلام الله للأرواح شهود. ọ̀wá rí àǹtúfọ̀ àǹtú ولا شم. ọ̀rí àṣehàn ọ̀rí fatiha يدوم مع ọwá gbé ẹbúlé ẹ̀ka lọ kókó máa lè lò lóru ọkọ̀ fún ọlọ́sẹ̀ àti kẹ̀kẹ́ kó lọ wẹ́ sáàrin ọjà nígbà lọ́wọ́ sì mọ ìwọ́n wẹ kẹ̀kẹ́ ọjọ́ ẹnìkan náà wá gbàǹkan inú ọjà àti ẹ̀ bọ̀. فرتل آية ربك كل آن. òun wẹ̀ tó ju kẹ̀kẹ́ ilẹ̀ nínú ọjà ẹnìkan sì ń wá kẹ̀kẹ́ ìtàn fi wẹ̀ nínú ọjà ló ń bá mú. لتعرج في سماوات تفاوى. لتعرج في سماوات نقوى. Kùránì yìí ló gbọdọ̀ máa jẹ́ ìwòsàn fún gbogbo wa bihi ashtafi. أشتفي من كل. bihi ashtafi. من كل داء ونوره. gbogbo ẹni bá jọ máa lájà àgbà kó wí bẹ́ẹ̀. Al-Qur'ani ni bihi ashtafi. من كل داء ونوره. عند دالي وحيرتي. به أشتفي بما لا جابتي به أشتفي من كل داء ونوره. دليل
قلبي عند جاهي وخيرتي. Ọlọ́run ó pọ̀ ọ̀nà bá máa jì sí tó mọ̀ jọ́ náà nù jáde kúrò àdókò wa padà. فيا ربي متعني. Àwọn afáàtì wa dẹni tó pé Ọlọ́run sọ báyìí ọ̀hún àní rárá gbọ́dọ̀ fẹ́ wí kọ́. Sọ́kò bàbá rẹ̀ gúnlẹ̀ nígbà tí ń kọ́ ni. يا ربي متعني. Àwọn afáàtì wa fọwọ́ yí Kùránì. بسر حروفه. Sìnà olóko méjì sìnà ní jẹ́ má ṣe sìnà. يا ربي متعني. Má mutí tọ́lọ́wọ́ bá wí kò dá pé ẹ má mutí náà ló wí. بسر حروفه. Ẹ má ṣẹbọ tó wí ẹ má ṣẹbọ náà ló wí má ṣẹbọ náà nù. يا ربي متعني. Arákùnrin kú àìdí kún ìlànà àgbà. Ẹ lọ sọ ara yẹn yìí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ jẹ́ mùmìnì. Ẹ má lọ kọ́ ara yín pọ́nú tí ó pa yẹrẹ. بسر حروفه ونور به قلبي وسمعي ومقلتي. Ẹnìkan sọ fún mi. Ọdún bá ti lè díjú báyìí. Bàbá aṣọ òfin dè. Tó bá ti díjú báyìí. Ọmọ lálàkàlà. لا إله إلا الله. Tó bá ti díjú tó fẹ́ sùn báyìí. Kódà àwọn olè má ti tó ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Tẹ́lẹ̀ kó kò sẹ́jú máa bá bàtí sùn. Dọ́lọ̀ mi jù wá lọ náà nù. Ọgá màá bẹ́ẹ̀ mo kàn sùn ní àrá ń báyìí ni. Ọ gbọ́dọ̀ sọ pé mo sùn lágbo méjì gẹ́gẹ́ yọrọ nù. Àmọ́ nígbà tó bá lajú ọmọ pé mo lajú lágbo méjì. Dọ́lọ̀ fi jù wá lọ pé èmi Ọlọ́run látà àkójọ owó sílẹ̀ tó. Arábìnrin wa ni tó bá ti díjú báyìí alákàrà ló máa la kò sí tó sẹ́kù alákàrà tó kúrò àwọn ìbílẹ̀ 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 ìbílẹ̀. يا ربي متعني. Ẹ ti ra máa lálàkàlà tó bá máa lálàkàlà ẹ yà ká máa rí kọ́kùnrin máa bọ̀ ọ̀sùn lójú oorun. Àbíkọ máa lálà káwọn àlùjọ̀nù kí egun máa lé ọ. Àbíkọ ọ̀rẹ́ nìkan kó máa jàdá kó máa lé ọ. Àbíkọ sáà ní pé gbogbo ìgbà alákàrà lọ máa la tó bá ti fẹ́ sùn kékùn àwọn ìbílẹ̀ ìbílẹ̀ faraki sẹ́bi ọ̀tún kékùn àwọn ìbílẹ̀ ìbílẹ̀ násì sẹ́bi òsì wàláhì òní làlàkàlà. يا ربي متعني. بسر حروفه Kò sí tó tó Kùránì. ونور به قلبي وسمعي ومقلتي. Yìí tí o máa jáde wà ní pé fàyà rọ́bì máa tẹ̀. فيا ربي متعنا. بسر حروفه ونور به قلبي وسمعي ومقلتي. Bàbá ẹni tó gbàgbé àfa lò. لا إله إلا الله. Ẹni tó yẹ pé ó sí ibi tó ti máa rí nǹkan fún àwọn èèyàn kọjá àdúrà. الله أكبر. الله أكبر. Nígbà tá a wá lóyìnbó bẹ́ẹ̀ lóyìnbó bá dé báyìí lọ́sẹ̀ ẹ̀rùn ní kankan tí ń fọ́. Kí lọ fẹ́ báyìí lọ fẹ́ máa lọ yóò rí bẹ́ẹ̀. Èyí sì alájà bá fún wa ní àdúrà báyìí. Bàbá fún wa ní àdúrà báyìí. Wàláhì yìí tí mo fẹ́ sọ yìí. Wàláhì mo kúra pẹ̀lú ìjọ tí ń lọ pàdé ọba tó dàbí. الله أكبر. Ní àsìkò tá alájà bá ń ṣàlàyé kùrìsíyù fún wa lẹ́kọ̀ọ́ yìí. Ní 1997, 1996, gbogbo ọdún tí bàbá ń sọ kùrìsíyù nù. 1997, 1998, 1998 ni bàbá lọ lọ́ni tí wọ́n tán yọ̀ǹda wa lé Èkó. 1997, ṣé 1999 ni? 1997, 1998 ni bàbá ń sọ̀rọ̀ kùrìsíyù. Bàbá wọn sọ̀rọ̀ kùrìsíyù ní 1995, 1995, 1996, bàbá ń sọ̀rọ̀ ayatul kùrìsíyù. الله أكبر. Ẹ̀rọ ọlọ́run kan wá dáàdì mi wá. Ẹ máa gbọ́ o. Torí pé gbogbo àwọn òkú wèrè tó lọ gbójúlé o. Ní ọba wọn máa bà ọ́. Ọ̀hún mà yí pé kò sí pa. Nígbà yẹn bá jẹ ní ògbéfò tí wọ́n máa wí kèé sóògùn. Ìwọ́n ní kó lọ mú tẹ̀sùbá rẹ̀ kọ́ gbé ọlọ́ọ̀kọ́ pé Kùránì. Wọ́n àbá wa ń di ó lè sápò. يا ربي Mo rí pé lórí ibú ni ọ́. متعني. Wọ́n àbá náà ọwá ní òkà kan lọ́wọ́. Wọ́n sọ pé òkà dáwọ̀ yìí. Tí wọ́n tó bá lásìdẹ́ǹtì bí òkà yìí ní tìmọ̀, ó rí pé sábà. متعنا. Ìwọ àbá wa. Yóò wá ní òkà yóò gbóná tí wọ́n tó bá lásìdẹ́ǹtì, sábà. يا ربي متعني. Ìwọ àbá wa fẹ́ lọ wá sí. Ọwọ́ ń dé gbogbo nǹkan mára. Ó ní bí dáa lọ yìí, ojú ogun lójú kiri kan. Bàbá yẹn sábà. بسر حروفه ونور به قلبي وسمعي ومقلتي. Tọ́lá gbọ́dọ̀ sọ ìgbéyàwó ọmọ ẹja bẹ́ẹ̀ máa bọ́ ìwà ara yín. Wọ́n á bọ́ tiẹ̀ tì. ونور به. Ọwọ́ á farabalẹ̀. Ọwọ́ á dé gbogbo ẹ̀ mára bíi gíní. bí ògún jìnnì. Bí ògún jìnnì. bí Ṣàngó. Bí Ṣàngó ìwà àfà.
ó yẹ kójú ó máa tì wọ́n gan pé ọtí kú ẹ̀ lójú ọ̀nà tọ́lọ̀ ọtí di àfáàṣì ìtọ́. ọmọ kílẹ̀ tí. ẹ jẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kí wọ́n ṣàdúrà. tẹlifon ṣe yìí. ó ti ní ti bẹ́ẹ̀ ọlọ́run mú ilé mi kẹ́kọ̀ọ́ ní ṣe yẹ. ẹ fi ayatul kursi. bàbá ló sọ kò sí yù yìí wàláì bí bàbá ti sọ́dà láti lò ó sì rí bẹ́ẹ̀. lílẹ̀ àhàyà ìràhàmàtún. ẹgbẹ́ ọlọ́run tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣeéṣe kó tó máa wà lórí afẹ́fẹ́ o kò ní mẹ́nu èbó nísìnyí. ó wá dé dáàdì mi gangan ló wá wá. wọ́n ní bàbá òsínlẹ̀ bàbá ti lọ lóge wọ́n lọ sí náwó lé. àbúrò rẹ̀ tó mú wá Ibrahim sọ́ọ́lù ọlọ́mọsàbà kẹ́ ó ní ẹ̀ṣọ́ kan tẹ́ ẹ fẹ́ fún àfáà náà ló bá ní wọ́n fẹ́ lé òkú òbí sẹ́ lọ́tọ̀ọ̀la. wàláhì ó ní wọ́n fẹ́ lé òkú òbí sẹ́ lọ́tọ̀ọ̀la àwọn tí wọ́n jọ ṣètò lẹ́tà ni wọ́n bá kó kóun lè tètè máa lọ gbàdúrà. gbogbo àsìkò tá a ti ń sọ yìí àwa ń lọ wá sí ní láti jáde sí lọ́dọ̀ àlàyé bàtà àmọ́ ìjòkó lẹ́lẹ̀ àsìkò náà bàbá sọ̀rọ̀ kù sí yù. bàbá wa sọ yìí pé ẹ ṣe kùrì ẹyin nẹ́fìlà iye báyìí tẹ bá yẹn nẹ́fìlà náà tán ẹ wá tọrọ ń tẹ ẹ fẹ́ ẹ wá ké kùrì sí yù náà ní iye báyìí ọbẹ̀ kí n máa sọ iye rẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ jọ náà. àwọn alájẹ àgbàdo. nígbà tẹ́ni wọ́n sọ tí ó sọ tán èmi ò sì máa ìlú sọ pé ẹ̀mú kankan wá àti jáde lè tó 97 96 àwọn ọmọ náà tá a kó lọ́dọ̀ àbàbọ̀ ni ká jáde nì. wọ́n á ní ṣé tí ó ṣẹlẹ̀ náà nù ó ní bẹ́ẹ̀ ni ó sọ pẹ̀lú òkú ọlọ́run abẹ́lọ́ọ̀sì ọlọ́run ó sì gbà. bàbá ó lọ báyìí ẹni yẹn lọ báyìí nígbà tó fẹ́ lọ ní ọ̀dà bíi tí ìgbàgbédé $100 tuntun ló kà ó ka $100 tuntun ó sì kó fún mi báyìí ọba lọ nígbà tó di lálẹ́ mo wá wò pé bàbá ń sọ̀rọ̀ kùrì sí yìí fún wa ó sì ká lè fi béèrè èmi bá bẹ̀rẹ̀ àìsàn lálẹ́ lápò kan bá bẹ̀rẹ̀ sí ṣàdúrà mo sì ń jọ́ kìíní mo sì ń jọ́ kejì mo sì ń jọ́ kẹta mo sì ń jọ́ kẹrin sẹ́yìn yìí pé kò sí fóònù ní ìsìn àwọn tó bẹ̀rẹ̀ ládùúgbà àmọ́ ti lé ẹnì yìí bí sẹ́yìn wọn àmọ́ wáyé ní òní èmi wá yìí sàgbà yìí péjọ méje ló bá di jọ méje mo mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ dé alájàgbà tí ni yóò rí bẹ́ẹ̀ alájàgbà tí ni yóò rí bẹ́ẹ̀ náà lèmi ń dólé tí fi ń ṣàdúrà yẹn pé bàbá sọ kùrìsíù fún wa mo bá parí kùrìsíù ní alẹ́ àná mọ́júmọ́ yìí nígbà tó di láàárọ̀ yìí làwọn ọkọ yorùbá dé àwọn àtàkùrù rẹ̀ àfa ọlọ́run ti ṣe mo ní kí ló ṣe onígbà ọlọ́kùnrin yìí gbà tó dé ibi iṣẹ́ ní ọjọ́ tó fẹ́ lé gangan ọ̀gá rẹ̀ ló pè wọlé pé afẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni o afẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ni o if not ó yẹ ká lé ẹ ni o ó sì fàwé ìyá. àfọlóògùn ìwọ náà lè ṣàìsàn fúnra rẹ kọ́ ọbẹ̀ náà ọ̀lẹ́ ní ṣe owó yìí ní ìṣòro yìí fi pọ̀ ọ̀lẹ́ mí farabalẹ̀ ayáfẹ́ àmọ́tàgbé wa ayé tiẹ̀ láwáyé. Àbẹ ẹgbẹgbẹ wa o ẹgbẹgbẹ wa ní àdúrà èló ni wọ́n fún wa àfa àbẹ lọlọ Amẹ́ríkà àwẹ fún karambani tó pẹrẹ lé yóò dá jẹ àbẹ ẹgbẹ bínú Ọlọ́run sọ àdẹmí ọbẹ rẹ ti ṣẹlẹ̀ bíi ìtẹ̀bí mi kúlì dé ẹgbẹgbẹ wa o àwọn ẹni tọmọ adára àti àwọn ẹbí wa tẹlẹ lórí tẹlẹ bí ẹnìdàdàlẹ wà ẹyẹtì. Mọ̀lẹ́ kọ́lẹ̀ lónìí ẹni tí ò bá rẹ ti ọlọ́run yẹn rẹ tiẹ̀. Ọlọ́run àgbẹ̀rù. Ó ní fáyín kúrú ní àdìkórìkò. Wọ́n sì kúrú ní mágẹ́mágẹ́. Wọ́n sì kúrú ní wọ́n là rẹ̀ kúrú ní. Yíwá ọlọ́ọ̀ni kéwù. Ó ní ẹrẹ́ tí èmi ọlọ́run tó ní ọlọ́run náà rẹ ti. Kúnlé ọ̀kúnlẹ́kà. Ọ̀rẹ́ tí àwọn afọ́ni á máa rántí rẹ̀. Ta ló bá tiẹ̀ wáyé? Àánú ò bá tọrọ mú wáyé. Kì í sẹ́yìn nìkan. Kúnlé firaka. Ọ̀kúnlẹ́kà fi ṣídà. Ibi ìlú wa bó ti wáyé láti jọ ìlú wọn bínú débi ìjọ ọkọ ni mo fún yín ní irinta mẹ́ta kó débi kó ní mo fún yín símẹ́ǹtì 15 àwọn tá àmọ́ lọ́ta aláǹsí náà tání lé ní ó ní báyìí tó sùn lẹ́nu wa báwa láti ló lanú lẹ́wọ̀n tó tó máa wọ inú rẹ̀ ní wáyé sẹ́yìn tí ilé ní báyìí kẹ́sùn rẹ̀ ẹ̀ ń sí yẹ pàdé sàṣẹ́rí ọlọ́mọdé odòrú máa ń la ìyá náà rí bá matihini gbogbo ẹni tó wá bí ilé nìkan ni a máa dá símẹ́ǹtì 5 àbí ká máa dá símẹ́ǹtì ẹ̀kọ̀ọ̀kan báwa sí yóò dẹ̀ kíni 600 kìíní báàgì ní tẹ́lá kan kára tẹ́lá kan tó èyí dẹ́ kíni ẹ̀ àmọ́ bá ti mọ lójú wa bá ti mọ lójú lọ náà nù
ẹni tí ń sin lọ́wọ́ wá tó nǹkan láyé mọ́ni. illallah. ọ̀rọ̀ bàbá wa tó ìgbẹ́ ní àbùtọ́ ọlọ́mọ́sà kẹ́ wọn wọ́n sì wá àti dọ́ndé kan wọ́n ní sáfà kù mọ́ láyé láyé. gbogbo ẹ̀yìn afẹ́ lọ yẹra yín wò tí fìtínà àfa mùsùlùmí àti kèfèrí bá dé àfa wo náà lọ bá àwọn àfa tá lọ bá náà ti mẹ́ nù wọn. gbogbo ọlọ́wà eréfèé gbogbo àwọn aṣáájú mi tẹ́lẹ̀ lọ bá àwọn aṣáájú wa aṣáájú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń bẹ nínú aláwo. ìjà kèfèrí àti mùsùlùmí wa fẹ́ ṣẹlẹ̀ wá sí ẹ̀dá fẹ́ ṣe sùúrù o ànábì ò sí báyìí o wọ́n là ànábì ṣe tó sojú rẹ̀. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí Kùránì yóò bá ti lè tó òfò ló gbẹ̀yà ayé rẹ̀. Allah. òfò. Allah. kọ́ máa ké nǹkan fún àwọn èèyàn kọ́ sì máa lù nǹkan ní nkọ́rọ̀ kọ́ máa sọ pé èmi náà ké Kùránì fún ẹ̀ka àwọn eléyìí ibú tó bá àwọn ọmọdé máa máa lò ìwọ gan la alágbàkú. ọlọ́run fàyà rọ́bì máa ti iná. ربي متعنا بسر حروفه ẹ bá wí. ونأول به قلبي وسمعي ومقلتي. ọlọ́run wọlé àbí Kùránì ti tó okun adáǹdẹ́ bì í n ti máa ń jẹ́ nira fún kálukú lọ mọ́sàbá wa kú dànù. آمين إلهي بتاج الدين. ẹ̀yin yẹn ìbáríkà yẹn sàmì ti bẹ́ẹ̀ ló wáṣà. مرادنا. bàbá wa alájà àgbà wọn ní bọ́lá máa fẹ́ fi gbàdúrà dúpẹ́ fún yàn àwọn ọmọ ọlọ́run ó sì léyàn. ويسر لنا المقصود. bí wọ́n bá ní kílè ní wàá fi mọ́tò sí gọ́mọ́tì ra mọ́tò fún ọ tó gba dírẹ́fà sí gbọ́. sọ̀rọ̀ bó ọgbọ́n bí ọ̀kadà fún àti mọ́lúwa. ودنا. ọ̀gá máa ju ọ́ sáwọn ọ̀rẹ́ rẹ títì ni. ìyá àti dábàá yín o. فولي أبي الأبي. wọ́n tó ti ní ráǹkì báwọn. ọlọ́run wọlé àbí Kùránì ti tó. ọlọ́run wọlé àbí Kùránì ti tó. wọlé àbáwò ní nǹkan míì ní kọ̀rọ̀ àfi Al-Qur'an. gbogbo ní abẹ́ Kùránì ò ṣe nínú ayé wa kó bá wa tún ṣe tí ò dáa. ọlọ́run bá wa tún ṣe. مقصودا. ẹ̀sán mi kàmá. bàbá wa Khidir. آمين. ọlọ́run wọlé ànábì Khidir. kọ́ bàbá ànábì Khidir ló làbá ànábì Musa. إياكم وجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. ẹni rí ẹ bá dọ́ta ẹ̀yin náà máa fọ pé kó máa lọ hàn. ẹ̀yin ni mà. kọ́mọ wò yín báyìí من لدني. máa lọ hàn. فعلمناه من لدنا علما. ọlọ́run ló mọ iye táwa hàn tí bàbá ẹ máa hàn. ẹ máa mú kí máa yóò máa pọ̀. Bilal Adadi. علمناه من لدنا علما. ọlọ́run wọlé àjọ tí Musa náà kan kí ní nítorí pé nǹkan rèé gbogbo tọ́lọ̀ ń ṣe fún yóò ní parẹ́. ọlọ́run ní jẹ́ ó parẹ́. alájà kò sábà àti òkúta kó lọ bẹ́ẹ̀ kó lọ gbọ̀dẹ̀ burú o. ẹ̀bẹ̀ àfa àtẹ́rọ tọ́lọ̀ kò bá bà lẹ́rù ni wọ́n gbọ̀dẹ̀ burú. tó kù lábi tó sọ̀kalẹ̀ rẹ̀ sí. alájà àgbà ni ẹ máa ṣe díẹ̀díẹ̀. bàbá ni jẹ́jẹ̀jẹ́ kánrin ẹ bá ń ṣe jẹ́jẹ̀jẹ́ ẹ pẹ́ ń bẹ̀. ẹni bá fẹ́ ṣe pápá wùtí ni ó ṣe o. pápá wùtí jẹ́jẹ̀jẹ́ kánrin. wọ́n rà yà lọ bàbá ti pẹ́ ni. La ilaha illallah. bí màá ti pọ̀ tó máa kẹsìrà tẹ̀ ẹ́ nìyí bí màá náà ti pọ̀ tó bàbá pẹ́ bí màá náà ti pọ̀ tó bàbá lówó bí màá náà ti pọ̀ tó bàbá lálàáfíà bí màá náà ti pọ̀ tó kò sí ẹni lórí àlùbáríkà bí alájà gbà. Allahu kamalahu. bẹ́ẹ̀ bá kàn sábàjá ló kù bẹ́ẹ̀ máa sábàjá ló kù kò tọ́lú ẹ̀. Allahu tawajjahu. bọ́lá fún alájà gbà òsì tí ò ṣe fi tọrọ lára wọn. Allahu akramahu. ẹ sì máa pariwo Ọlọ́run. Allahu yujizi. Ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ ti pariwo Ọlọ́run jẹ́ àlùbáríkà alájà gbà wọn wá. Àmín. ẹ sàmì dáadáa. Àmín. àádìdì àkẹfà àti àkàbà yìí. Lórí ìdúró láti gẹ́gẹ́ tí ọkàn. ẹni tó bá sì gbà pálukù á ní ló lè yanjú ọ̀rọ̀ tòun ní ẹni tó bá wà dìde kó wà wá. ní ní ó yanjú ọ̀rọ̀ òun. àbátọ̀ bá ní babaláwo kan ní kọ̀rọ̀ tí tó náà ń ṣe bí wèrè. àwọn ọmọ ní wòlímà. tí ń lo sẹ́rẹ́ lé ọ lérí ẹjọ́ ń tara yín nù. kùránì tó yanjú ọ̀rọ̀ rẹ̀ rè ọlọ́run wọlé kùránì náà wọlé fáti àlẹ́ wọlé wàlímà yìí ọlọ́run jẹ́ sàlùbáríkà. ọlọ́run jẹ́ sàlùbáríkà. ẹ̀yin náà ẹjọ́kùnrin àti fàlájà àgbà tọrọ àti fìtọ́ lẹ́yìn òde. ọlọ́run la ìyá wa Mu'allimatu Rayhana lọ́jà gbọ́rọ̀ ọmọ tó wà lájẹ́ àgbà. ó bẹ ní wọn bá gbogbo jama wọn ó fẹ́ tó àwọn adá mẹ́lì mẹ́wàá. ọdọọdún náà ń sìn wòlé màbá àwọn àgbàlagbà.
Ọlọ́run wọlé àjà náà. Ọlọ́run wọlé àjà náà. Ta ló ní kí lóbi ló fi kéwù ṣe? Ọ̀rọ̀ ọ̀dẹ ní ọ̀nì. Kí lóbi ló fi kéwù ṣe? Ká gbogbo yín ní ìsìnkú ẹyẹ bọ́ta. Gbogbo yẹn máa kéyà sí. Sẹ́ẹ̀kì. Àwọn tí ò máa gbọ̀nà yín máa rásì lọ ló pọ̀. Àbá mọ̀ wọn lálejò ń béèrè rẹ̀ ojú fẹ́ tì í nù. Àwọn ìyá tí ó ké fátí àti ẹ wá ní kò sí tóbi ló fi kéwù ṣe. Kódà tóbìnrin bá máa kéwù, òun ní òkọ̀kọ́ tọ́jú ilé pẹ̀lú ọkọ rẹ̀. kéwù ni. Ọmọ ti bá tiẹ̀ ló ti wówó lọ. Ṣé Taofik obìnrin ni ó máa sọ pé ẹ lọ gbé tíra yín wá kéwù ti ń bẹ́ lára rẹ̀ kò ní fẹ́ kó waste. Wọ́n á lè má tún nù. Yóò tọ́jú gbogbo ọmọ nílé iṣẹ́ wà fún ẹ̀yìn rẹ̀ jòkó lónìí. Ẹ̀yìn rẹ̀ wájú ni. Ẹ ṣáà tẹ́wọ́ Yóò tọ́jú fátíà. gbogbo ọmọ. Tẹ́wọ́ fátíà. Ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ làbẹ́bí fi ní tẹ bá fẹ́ obìnrin ẹ fẹ́ obìnrin gidi tó lẹ́sìn. Tó lẹ́kọ̀ọ́. Ẹ má fẹ́ ìjọ máa ta pẹ́rẹ́ bí gbogbo eré iná. Ẹ fẹ́ obìnrin gidi ẹ má fẹ́ ẹ ti tọ́ lásà wèrè nu. Apẹ̀pẹ̀ òsì ti pọ̀ jù. Ẹ fẹ́ òun ní kó bá lé ọkọ rẹ̀. òun ní máa kọ́ bá lé ọkọ obìnrin bá máa ta pẹ́rẹ́pẹ́rẹ́. Wíwọ́n ìdúró ọkọ̀ fún ìdúró ẹ dára yóò balẹ̀ kí ó dẹ́ kí ẹjọ́ máa kọ̀ntró yẹn máa kọ̀ntró òkè wò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àti wọn ṣe dáadáa kí àwọn ni wọ́n ń kọ̀ntró òkè wò. Àwọn ni wọ́n ń kọ̀ǹtúrò kéwù. Ẹ jẹ́ kí oyún kọ̀ntró yín. Ọlọ́run lélẹ̀ yóò dá o. Ọlọ́run lélẹ̀ yóò dá o. Kéwù rẹ̀ ń kọ̀ntró rẹ̀ nù. Kọ̀ǹtúrò rẹ̀ nù ni. Àkàrà kan là. Ẹja ń nàró pé Fátíà. Fátíà fúnra wa fáwọn ọmọ tí wọ́n ń ṣe òlímà lónìí àtàwọn òbí wọn. Gbogbo wọn tó máa bẹnu ọgbà mọ́sálásì. Ọgbà yìí. Tó o sì mọ̀ wípé gbé bàbá wa. Tó o sì mọ̀ wípé Al-Qur'ani ló lè yanjú ọ̀rọ̀ rẹ̀. Al-Qur'ani ló lè yanjú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ẹlòmíì lẹ́yìn Ọlọ́run. Ó ní ẹlòmíì lẹ́yìn Ọlọ́run. Ó sì ní aṣáájú mi lẹ́yìn Ànábì Muhammad. Ó ní aṣáájú mi lẹ́yìn Ànábì Muhammad. Ọlọ́run wọlé bàbá wa Alhaji àgbà. Ọlọ́run wọlé bàbá wa Alhaji àgbà. Wàláì ṣé òfin dè? Bàbá máa mọ púpọ̀. Bàbá máa. Báyọ̀ àwọn kan ṣe bẹ́ẹ̀ bá kan ṣe pátápátá, á kàn máa wòrán tiwa ni. Àwọn máa ń wòrán ní. Kódà nítorí kọ́ bá mọ̀ yìí pé bí ọkàn rẹ ti ní sàlàjì àgbà. Kọ́mọ̀ kan ní bùkátà kan tó wúwo tó lágbà. Tó lágbára. Báwo yẹ kí nǹkan kan lọ sàlọ́lá? Sàfà Abolaji ọlọ́run Alhaji àgbà bá ń ṣe nǹkan báyìí. Ṣàdúrà fún bàbá ó ṣe nǹkan báyìí fún ọ yóò ṣe mọ́ ní pẹ́kẹ́sẹ̀. Bàbá ò sẹ́bọ̀. Bàbá ò sẹ́bọ̀, bàbá ò bá tẹnìkan jẹ́. Bàbá má bẹ́ẹ̀ déwájú Ọlọ́run. Bàbá má déwájú Ọlọ́run ni. Tó Ọlọ́run kó wọlé Alhaji àgbà. Àmín. Kó wọlé gbogbo àwọn àfa wa. Àmín. Torí tàbá ní kọ́lọ̀ wọlé gbogbo àwọn àfa ẹlòmíín bẹ́ẹ̀ nígbà tí kò tó lọ́dà Alhaji àgbà. Òun náà láàfà tiẹ̀. Ọlọ́run wọlé àfa tiẹ̀ náà. Àmín. Ọlọ́run wọlé bàbá wa Lágége. Àmín. Ẹ sàmì dáadáa. Àmín. Tí wọ́n gbé odidi máìkásì balẹ̀ tí ó ti bàjẹ́. Tí ó bàjẹ́. Ọlọ́run ló mọ iye ẹ̀dá tí ń jáde ńbẹ̀. Ọlọ́run mọ iye ẹ̀dá tí ń jáde ńbẹ̀ lọ́dọọdún. Ọlọ́run wọlé bímọ náà ti tó lára bàbá náà. Bímọ náà ti tó lára bàbá. Ọlọ́run abiọ́. Ọlọ́run abiọ́. Afànẹ́bí Muhammad biọ́. Afànẹ́bí Muhammad biọ́. Gbogbo wa ká dúró yìí. Ká dúró yìí. Suratul Fatiha tá a fẹ́ ké. Suratul Fatiha tá a fẹ́ ké. Àyà méje ni. Àyà méje ni. Ajé aláwùsá. Wọ́n ní kó sọ̀kalẹ̀. Kó dìde dúró. Kó dìde dúró. Ajé alábà. Wọ́n náà sọ̀kalẹ̀. Kó dìde dúró. Kó dìde dúró. Ọlọ́run jẹ́ bùkátà gbogbo owó bí. Àmín. Ọlọ́run wọlé Fatiha náà. Ọlọ́run wọlé Fatiha náà. Fatiha náà máa yóò ké fún wa yìí. Táwọn ọmọ yóò ké fún wa yìí. Wọ́n láti di tí wòlíì máa lálùbáríkà dé. Nílọrin àwọn èèyàn tó máa béèrè pé ǹjẹ́ ẹni mọ́sá wòlíì máa. Ẹni mọ́sá wòlíì máa ẹ̀ẹ́dín ni. Mọ́sá wòlíì máa. Wọ́n ní bẹ́lẹ̀. Ẹni mọ́sá wòlíì máa àwọn èèyàn tó ń bá bàrà rẹ̀ lọ́tọ̀. Obì wòlíì máa wọ́n tó ń bá bàrà rẹ̀ lọ́tọ̀. Wọ́n dà tóbi ẹ̀pá mọ́. Kódà ilẹ̀ àfa àgbàṣe òdábìlẹ̀ àdábì. Mọ́sá wòlíì máa ń bẹnu tí wọ́n náà ń lò ń bẹ̀. Mọ́sá wòlíì máa ń bẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ wí ń jò ní. Èmi ò máa wò àgọ́mọ ní wí yìí o. Lọ́la á pè mí ìmọ̀lẹ́ á mú wọn. Àgbà o. Àwọn àbàbà wa ládàbíyà ló lè bí o. Lọ́bí lọ́wọ́ wọn lẹ́yìn sì là wá. Bá a ti gbọ́ tí wọ́n ń wí là ń wí wọn. Bá a ti gbọ́ nù ní. Ẹja tẹwọ́ Fatiha. Ẹja tẹwọ́ Fatiha. Ọlọ́run bí ti ń lọ gbùgbùgbùgbùgbù yìí election bọ̀. Bọ̀. Ẹ̀wọ̀n bá ti ń jí àwọn èèyàn kó bí adìẹ. Wọ́n kọ́ àwọn èèyàn bí adìẹ ló ń sọ wọn bẹ́ẹ̀ sọ́wọ́ ọmọ wa sọ́wọ́ ẹbí wọn bẹ́ẹ̀ sọ́wọ́ náà bẹ́ẹ̀. Ẹ̀rí lọ́nà Ìbàdàn. Wọ́n sì wọṣọ sójà àwọn èèyàn bíi 30 wọ́n sì bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn bíi adìẹ lójú títì. Àwọn èèyàn kú ọ̀wọ̀sọ̀ lọ́wọ́ yà. Ṣé ìlú náà láwa yìí? Ṣé ìlú láwa yìí?
sọ́nà bọ́ọ̀lù ti di pé olórí ó torí ẹ̀ mú báyìí nísì. olórí ó torí ẹ̀ mú. gbogbo àbá àtà ń kọ́kọ́ lọ lẹ́nu fìrìfìrì adẹni tí wọ́n pléènì ẹ̀rú bá kálukú nísì. ẹ̀rú bọ́ kálukú. wọ́n mú yẹn bí adìẹ ni. wọ́n mú yẹn bí adìẹ nínú ọ̀sán. ọlọ́mọdé wọn sì wá gbé o. ọlọ́mọdé wọn sì wá gbé. ẹni tí ò náwó ọlọ́run gbà ó kù náwó ọlọ́run fọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀. yóò dá. wọ́n lọ ní òṣòwò lọ́dọ̀ àwọn tọ̀hún àwọn tí wọ́n kó dùn ní àwọn tó ní òṣòwò wọn dájú òṣòwò pa wọ́n dànù. ọlọ́sùn wa bẹ́ẹ̀. ọ̀pọ̀ àwọn ẹ̀yìn. ọ̀rẹ́ yìí tẹ ilé yẹn máa fi àwọn èèyàn yín. àwọn èèyàn yín. ó ní 2 million. ó ní 3 million. ó ní 4 million. ó ní 100 bá ṣe gbanú. bí ẹ ṣe ń gbanú ni àwọn eléyìí ibú ọlọ́pàá mọ́ wá. ọlọ́mọdé àṣírí o. àmín. ìgò tí mọ̀ yẹn lọ́mọdé kó amẹ́rù lọ. àmín. ọlọ́mọdé àṣàbákú ayé. ó fi fájá ṣàánú ayé wa. ó fà lùkọ́ láti tún ayé wa ṣe. ẹ bá ń gbé kéèké síbẹ̀ o. bàbá ti dé ní wàhálà dọ́ọ̀lì. ẹni owó rẹ̀ bá kọ́kọ́ dé ní òde lọ́wọ́ kọ̀ọ̀kan buwọ́ sí tiẹ̀. ọlọ́wọ́ kọ́ buwọ́ sí tiẹ̀. ọ̀rẹ́ tí wọ́n ti ń ṣe jìkọ̀jìkọ̀ kọ́ ẹ̀ owó rẹ̀ mọ́lẹ̀. ẹ má ìdúró bẹ̀ o ẹ má ìdúró bẹ̀ o. bá a mú kọ́ọ̀sì dídá owó tèmi ni ẹ kọ́kọ́ bá ń bí tẹ̀kẹ̀ bẹ́ẹ̀ tó. bàbá ti dé tèmi kí wá wí. àìdí wàrà láàrin náà ìbí náà mú owó tèmi náà lẹ̀ ni. yíká ikú náà mú owó tiẹ̀ náà lẹ̀ pé kì í sáwàdà. sáwàdà sáwàdà pàápàá. Masawada o. Ìgbóná wa fún sọ o. Sáwàdà pàápàá. Sáwàdà. Ẹ̀yin ẹ̀ máa ṣe ìlú. Ọlọ́run la kura ọlọ́run owó ìkọ́ bá ti fẹ́ fún wa ọlọ́run fi Kùránì tún ayé mi ṣe. Ọlọ́run fi Kùránì tún ayé mi ṣe. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ọmọ yóò ní Kùránì fún ọdún sí ìlú àbẹ́wò tí wọ́n ṣe fún wọn lójú àwọn bí àwọn ọmọ náà ọlọ́run gbàdúrà wọn. Àlùfáà ọlọ́run gbàdúrà wọn. Àbá ẹjọ̀gbọ́n ti ẹjọ̀gbọ́n lè yí ẹjọ̀gbọ́n ayé ẹjọ̀gbọ́n. Ọgbẹ́gbẹ́ sí kò sí ayé mi ọ̀rọ̀kùnrin àìbàdìbàdìlé. Ọgbẹ́gbẹ́ ayé mi ọ̀rọ̀kùnrin àìbàdìbàdìlé. Àìríjà àìrímú ayé mi ọ̀rọ̀kùnrin àìbàdìbàdìlé. Àìrímú ayé mi ọ̀rọ̀kùnrin àìbàdìbàdìlé. Àìríjà àìrímú Muhammad yóò ka kiri yìí kálukú kọjú síbi ìṣẹ́jú kan. Wọ́n ní ká kọjú síbi àyè. Àbá wa anita abadéwálà dọ́ọ̀lì ní ká bówó lẹ̀. Ìgbà tí ilé yòó. Àwa ṣe fàtíà. Ìgbà tí ẹ̀jẹ̀ náà. Bẹ́ẹ̀ Yorùbá sì sàtáyà bẹ́ẹ̀ kò mọ̀rọ̀ sálámà. Mo fọ́ láyé kò láti balẹ̀ fọ́ ọmọ. Ọlọ́run alájà àgbà yóò sì gbogbo ẹ̀ náà ní. Àbá Muhammad ó yà kára ka kiri nì káwọn ọmọ wọlé mọ̀ wá tó. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Amin. Wa barakatuh. هذه قصيدة منظومة تربية ترحيبا للشيخ الإمام خالد يحيى عبد الغفار الفارق الأدبي. فطوبى لمن يروي القرآن أحبتي، فطوبى لأطفال القرآن معلمه، ولولا كتاب الله ما زلت جاهلا، ولولا كتاب الله ما كنت تعلمه. تنبه بأن المجد والخير والعلا تحرستم كل العلوم يدعمه، وأسأل مولانا برفعة شأنكم بجاء رسول الله ما جاء يلقمه، وأرجوك يا الله أنك فانزلي على شيخنا عبد الغفور للملكمه، وهبت نعيم الأكل والنسل والهجى، عليك بحمد الله بالأمر تسلمه. أيا رب طول عمره بسلامة بخدمة الإسلام فهو مخدم، صلاة سلاما للذي جاء منكزا واتباعه في الخوف والصعب مسلم،
فبشرى الصديق فبشرى لدينكم تمسك بحبل الله دوما بوحدتي إلهي صدوق الدين دوما